di àpérò nínú ẹgbẹ́ òṣèlú PDP pé ẹgbẹ́ lọ sápá kan ẹgbẹ́ sápá bí irọ́ àwọn ò ní fẹ́ ẹ dà á sí gbàgede kó ní kí gbogbo àjọ fojú rí dáńsọ bẹ́ẹ̀ àwọn àjọ kan rèé yẹn ní nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́sọdún pé àwọn onígbà kí ẹ ti àwọn ìgbìmọ̀ kan yẹn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún sáwọn ààyè kan kódà nínú àkórí ìròyìn tó tún wọ́n de lówùúrọ̀ tòní níbi tí ẹni tó jẹ́ alága gbogbogbò fún àjọ tó ń gbógun ti egbògi olóró aṣílógún lórílẹ̀‐èdè Nàìjíríà tó di mọ́ pé ó lé ní ìdá mẹ́rìnlá ó lé díẹ̀ nínú ọgọ́rùn-ún àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tó jẹ́ pé ìwà yìí kò sí lórí wọn tó pé wọ́n hùwà àṣìlógún àti ògùn olóró ní orílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó jẹ́ alága gbogbogbò yẹn fún àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní inú àkórí ìròyìn tó tún wọ́n de inú ìwé ìròyìn The Punch tó wà níwájú mi àwọn tó ń fi ẹ̀hónú hàn yẹn lójú ọ̀nà Èkó sí Abẹ́òkúta ojú ọ̀nà márosẹ̀ tó wà ń bẹ̀ àwọn tó ń fi ẹ̀hónú hàn ní àwọn fún ìjọba ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ 21 péré ètò ìwà àkọ́ṣe o ẹ̀wọ́ àwọ̀rọ̀kọ̀ fi ṣàdá àtúnṣe ojú ọ̀nà ọ̀hún ó ṣe pàtàkì torí pé kíni àìmọye àkóbá ló ṣe fún ìdàgbàsókè ètò ọrọ̀ ajé agbègbè ọ̀hún kódà àwọn olùgbé agbègbè ọ̀hún àwòrán rèé lọ́lọ́kùn ìjọ̀kan tán ni àfi kí gómìnà kó bá wọn ṣe. inú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní Nàìjíríà Tribune mo ti rí yìí ó lásà fífa àìsàn lásà fífa wọ́n lánàá ọdún márùn-ún iye àwọn tó gbẹ̀mí rẹ̀ yíyá àwọn èèyàn jẹ́ pé ó gbẹ̀mí lára wọn ó jẹ́ okòó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti márùn 725 làwọn èèyàn jẹ́ pé àìsàn ọ̀hún ló gba ẹ̀mí wọn. iná àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ó ní bóun rí sí bí bóun rí sọ́hún bóun lọ káàkiri àfi kóun jíde sẹ́ẹ̀ kóun díje dupò gómìnà ipò ààrẹ ọdún 2023 díje dupò ààrẹ tá à ń sọ bẹ́ẹ̀ kálù ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní látàrí bí àwọn àjọ apínnáká tẹ́ka Ìbàdàn àní wọ́n ju àwọn agbègbè kan níbo ẹni àwọn olùbárà wọn wọ́n máa jù wọn sínú náà sínú òkùnkùn bírímù kódà àwọn òṣìṣẹ́ tó jẹ́ pé wọ́n wà ní agbègbè ọ̀hún ìyẹn tó jẹ́ pé níbi tí wọ́n ti ju àwọn olùbárà wọn sínú òkùnkùn bírímù ẹ̀rù ń bá wọn torí pé kí ni ìhàlẹ̀ àwọn ará ìlú lórí wọn kódà nínú àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ilé ẹjọ́ ó máa ti pè aya ẹni tó dìgbà kan jẹ́ aya Fani Káyọ̀dé wọ́n ti fẹ̀sùn kan lórí kínísẹ̀ lórí bí ó ṣe parọ́ ìyẹn lórí àwọn ìwé tó jẹ́ pé kò ṣe òótọ́ pẹ̀lú rẹ̀ yá ìwádìí ó di ilé ẹjọ́ nínú àkórí ìròyìn tó tún hàn dé lówùúrọ̀ tòní ìjọba sọ pé àwọn ti ń ṣiṣẹ́ kódà àwọn ti gbáradì láti gba àwọn ọ̀dọ́ láti kọ́ wọn níṣẹ́ ìyẹn tí iye wọn tó 1,000 àti ogóje àwọn ọ̀dọ́ sí ẹnu iṣẹ́ yẹn 1,140 àwọn tí wọ́n níṣẹ́ lọ́wọ́ yá àkókò tó kẹ́ náà ìbẹ̀rẹ̀ tí ti ṣe okòwò. gómìnà ìpínlẹ̀ Èkó mọ̀sán nípa Babájídé Sanwó-Olú bàbá níbi tí wọ́n ti ń ṣe ibi tí wọ́n ti ń ṣe ẹ̀sìn ìdágbére àti tí wọ́n ti ń ṣe ìdárò yẹn ń dùbò sí Kánò tó jẹ́ pé ó jẹ́ ọ̀kan pàtàkì yẹn ní ìpínlẹ̀ Èkó wọ́n máa ti sọ orúkọ agbègbè kan yẹn ní Gbàgádà ọ̀yá lórúkọ bàbá ìpèwẹ́ dídùn òun ni ìrántí olódodo ẹ wo lórí ti ilé tó ń dáwò gbẹ̀mí èèyàn lópinlẹ̀ Èkó àti wàwọ̀rọ̀ kan fi ṣàdá ẹ wo iṣẹ́ ń lọ lórí rẹ̀ débi pèsè àní ẹ̀dínkù àti pé nǹkan báyìí kò gbọdọ̀ ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ Èkó tá a sọ bẹ́ẹ̀ bàbá dáadáa náà ni gómìnà ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ di mímọ̀ lówùúrọ̀ tòní. Awakọ̀ o kódà gbèdéke máàkì ìyẹn táwọn máa kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní láti fi wọ ilé ẹ̀kọ́ gíga ìyẹn fáfitì àwọn lẹ́kọ̀ọ́ gíga lọ́lọ́kan òjọ̀kan ẹ̀rọ àkọlà ṣùgbọ́n àmọ́pá gbèdéke rẹ̀ tá à ń sọ bẹ́ẹ̀ JAMB òun ló dá El-Rufai lóhùn ní òwúrọ̀ tòní yẹn nínú àkórí ìròyìn tó jẹ́ pé òun òde gbàgàdà lówùúrọ̀ tòní nínú àwọn àkórí ìròyìn tó jáde lówùúrọ̀ tòní ẹwọ́n ìṣìkún àwọn ọlọ́pàá ó mà ti tẹ agbébọn kan rèé tó yẹ pé ó jí ọmọ kan gbé
pẹ̀lú àwọn àgbẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níbo Èkìtì náà ní ìpínlẹ̀ Èkìtì ṣùgbọ́n ọwọ́ ṣìkún àwọn agbófinró ọlọ́pàá ó ti tẹ̀ wọ́n nínú àkórí ìròyìn tó jẹ́ pé ó tún wọ́n dé lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tó wà wájú mi àwọn àjọ kan rèé tó ń sọ pé ènìlẹ̀ ní jẹ́ àníṣe lórí pé ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú PDP àìgbésápàbẹ̀ kan àwọn àjọ kan rèé wọ́n ti farigan láyé àwọn ò ní gbà nínú àkórí ìròyìn tó jẹ́ pé ó tún wọ́n dé lówùúrọ̀ tòní gbàgàdà lélẹ́yìn wọ́n dé níbi tí àjọ kan yẹn àwọn ẹgbẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹgbẹ́ onígbàgbọ́ tí wọ́n ti béèrè fún ẹ wá ẹ jẹ́ ká tún ṣe àgbékalẹ̀ àdúrà láti fi ṣe kíni sẹ́ gbógun ti ìpànìyàn lọ́nà ìtàn ìwà ìjínigbé àti gbogbo tó ń dúnkùkù lájà mẹ́tò ìràbò lè di Nàìjíríà àdúrà ló lè ṣe o ẹ jẹ́ ká tètè ṣe àpéjọ àdúrà táwọn sọ bẹ́ẹ̀ àjọ kan ló sọ di mímọ̀ lówùúrọ̀ tòní iná kò rí ìròyìn tó tún jáde lówùúrọ̀ tòní fẹ̀rẹ̀ lọ́nà tún fò sókè kí ni sẹ́ jálá owó epo yẹn dísù àti bẹntiró ní pẹ̀lú bí kíní ti ṣe fò sókè ó máa tún lè ṣàkóbá fún ètò ọrọ̀ ajé tó jẹ́ pé kò ìdúró re tẹ́lẹ̀ kódà kọ́pọ̀lọpọ̀ tún pàdánù iṣẹ́ pẹ̀lú bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe ń pariwo lórí àbájì gan nínú àkòrí ìròyìn yẹn The Punch lẹ́tí máa bá pàdé lọ́wọ́ ọ̀tún yẹn ni ó wà nínú àkòrí ìròyìn tó tún jáde lówùúrọ̀ tòní ó ṣeéṣe o àrèkó jẹ́ pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló máa pàdánù iṣẹ́ wọn níbo yẹn ní àjọ ní ilẹ̀ Emirates lọ́hùn Dubai lọ́hùn nù látàrí bí kíni bí ìjọba ìlú ọ̀hún àwọn alákòóso níbẹ̀ ti ṣe béèrè pé yá ẹ ti lọ ṣe àtúntò ìwé iṣẹ́ ìgbélú ìgbò ẹ̀tẹ̀ wọn bẹ́ẹ̀ pátápátá nínú àkórí ìròyìn ẹ̀kọ́ ti pé mo dókè lọ́wọ́ abẹ̀ sí ní mú ròyìn ọ̀hún ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì nínú àkórí ìròyìn tí ó tún jáde lówùúrọ̀ tòní yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune tí ó wà níwájú mi lórí ọ̀rọ̀ ètò agbègbè àní lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ògùn gómìnà ìpínlẹ̀ Ògùn ìyẹn ọmọọba Dàpọ̀ Abíọ́dún tí fi gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lọ́kàn balẹ̀ ní pàtàkì lọ lágbègbè Ìjẹ̀bú Òde lórí àwọn tó tilẹ̀kùn ilé ìfowópamọ́ ẹ lọ mọ́kàn balẹ̀ nítorí ètò ààbò ẹ wá ẹ lọ fọkàn balẹ̀ kódà ó pa láṣẹ o fáwọn ilé ìfowópamọ́ ṣiṣẹ́ yá ẹ lọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ yín torí pé kí ni ètò ààbò ó tún fẹsẹ̀ múlẹ̀ dọ̀ìn àwọn olùgbé kan rèé ìyẹn NSC àwọn àjọ tó jẹ́ pé àwọn aṣáájú yẹn àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ ní agbègbè Ọ̀tà mo sọ lẹ́ẹ̀kan lórí bí ojú ọ̀nà Ọ̀tà ṣe rí ìjọba ìpínlẹ̀ Ògùn ètìtì báwa wá nǹkan ṣe bí bẹ́ẹ̀ kọ́ ohun táwọn máa ṣe náà ló wà àwọn fún ní gbèdéke ọjọ́ 21 láti fi wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá bẹ́ẹ̀ ni kéwọ́n rí Davido tẹ́ni àtàwọn tó kù rẹ̀ bẹ́ẹ̀ Èkó ọ̀nṣẹ́ o bẹ́ẹ̀ ni ẹ máa filẹ̀ ẹ wọ́n já dókè lọ́wọ́ nígbà tá a bá padà dé àwa kan lo agbami ìròyìn ọ̀hún tó lódò tá a gbọ́n tí ò gbẹ wọ́n bù díẹ̀ ní tí má dé ìròyìn tẹ̀síwájú ẹ káàárọ̀ lẹ́ẹ̀kan sí i. Ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà 100.9 FM alára tó lára tó ń dàbí àrà ní gbogbo ìgbà àti
àti kó request card wọlé níbí bọ́. gbogbo ẹ̀yin níjọ mọ́ṣáláṣí ẹ̀yin aláyẹyẹ òkú àgbà ìgbéyàwó ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ wá ra káàdì ìkíni yín ní. Tùǹgbá 100.9 FM lówó tí ò gani lára. ẹ máa bọ̀ tààrà ní Tùǹgbá close ọ̀nàfọwọ́kàn estate ìta olúwo Ṣàgámù road ní Ìkòròdú. tàbí kẹ́ ẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí. 08077483701 08077483701. ẹ wá bá wa dòwò pọ̀ káfí tiwa gbé tiyín lárugẹ. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbá FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùǹgbá FM 100.9 o tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ní Tùǹgbá FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùǹgbá FM 100.9 o tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ni Tùǹgbá ó ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀ síwájú kábẹ̀rẹ̀ kákan lo agbami odò náà kábẹ̀rẹ̀ sí ní múlò yọ̀hún ní ṣiṣẹ́ ń tẹ̀lé nínú ìwé ìròyìn The Punch ni mo ti máa bẹ̀rẹ̀ àjò mi yẹn lójú ìwé kejì tó wọ́n dé lówùúrọ̀ tòní níbi tí adájọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú tó jẹ́ mínísítà fún ètò ìgbẹ́jọ́ lórílẹ̀-èdè yìí Musa nípa Abubakar Malami ní àná òde yìí ó mà ti fárígà ó ní ẹ wò àní lórí òfin ìdẹ́ranjẹ ìta gbangba létí jẹ́ pé àwọn ìpínlẹ̀ kan jẹ́ pé wọ́n gùnlé lórí láti dènà pẹ̀lú láti dẹ́kun àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan láti rìn síbì kan tàbí síbòmíì tàbí láti má fààyè gbà wọ́n láti rìn gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti má fààyè gbà wọ́n láwọn ààyè kan ní ó ti tako òfin orílẹ̀-èdè Nàìjíríà ó sọ di mímọ̀ ó ní àfàìmọ̀ kí ìjọba àpapọ̀ kó máa gbé àwọn ìpínlẹ̀ yìí lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ láti lè bá wọn yanjú ọ̀rọ̀ ọ̀hún. Malami sọ ìdí mìíràn lánàá de nígbà táwọn oníròyìn tó ń fọ̀rọ̀ wá lẹ́nu wò lẹ́yìn ìpàdé tó ní ṣe pẹ̀lú àwọn ìgbìmọ̀ aláṣẹ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lè tó wáyé ní àgbàlá rẹ̀ nílùú Àbújá lánàá de yìí níbẹ̀ ni mínísítà ti ṣàlàyé ọ̀rọ̀ pé ẹ wo iléeṣẹ́ òun o kò tí ì sọ pàtó kò gbégbèsè kan yẹn lórí ọ̀rọ̀ àti wípé kò tí ì ṣe ohun tó tako òfin ní orílẹ̀-èdè Nàìjíríà níbi òfin jẹ́ pé gbogbo wa à ń tẹ̀lé bẹ́ẹ̀ náà ló ti ṣaṣọ lójú ọ̀rọ̀ kan tó pé ó tọ́ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ti owó orí yẹn àlékún owó orí lórí ọjà lè táwọn ìpínlẹ̀ ní pàtàkì jùlọ tí ìpínlẹ̀ Rivers tí ó ṣe fàákàjà pẹ̀lú ìpínlẹ̀ ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà táwọn ìpínlẹ̀ kan tí wọ́n ti ṣàtìlẹ́yìn láti ìyẹn fún ìpínlẹ̀ Rivers ìyẹn láti tẹ̀lé ìjọba àpapọ̀ lọ síwájú ilé ẹjọ́ ìyẹn lórí owó ìṣẹ́pé dandan ìpínlẹ̀ ló gbọ́dọ̀ máa gbà ìjọba àpapọ̀ sọ di mímọ̀ ìyẹn tí ó jẹ́ mínísítà fún ètò ìgbẹ́jọ́ Abubakar Malami ó nírọ́ ilé ẹjọ́ ló máa bá wọn yanjú rẹ̀ torí bí ọ̀rọ̀ ti ṣe ń lọ ilé ẹjọ́ ló lè bá wọn yanjú rẹ̀ torí pé kí ni ojúṣe ìjọba ẹ̀tọ́ ìjọba kì í ṣe ohun tó gbọ́dọ̀ jẹ́ ti ìpínlẹ̀
ilé ẹjọ́ ló bá wọn yanjú ọ̀rọ̀ ọ̀hún ẹ̀rọ ọ̀rọ̀ yìí ó jù bẹ́ẹ̀ lọ tìmọ̀tẹ́ fẹ́ di lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé kejì ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún níbẹ̀ ẹni ẹ ti máa bá a pàdé ẹ jẹ́ ẹ tún lọ sójú ìwé kẹfà ìwé ìròyìn The Punch tí ó jáde lówùúrọ̀ tòní lọ́wọ́ àrígbẹ̀gbẹ̀ òun ni ìròyìn ọ̀hún dúró sí ní ibi tí ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ dímọ̀ pé gbogbo ìgbésẹ̀ òun làwọn ti ń gbé òun láti dẹ́kun pẹ̀lú dènà bí ilé ti ṣe ń dáwọ́ lulẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú gbẹ̀mí àwọn èèyàn ìyẹn láti pẹ̀lú bá ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ gbèsè lórí ẹ̀ tán sọ bẹ́ẹ̀ gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló sọ di mímọ̀ oríṣèjọba òun gbogbo ọ̀nà gbogbo ìgbésẹ̀ pátá òun ló ti gbé gómìnà ìpínlẹ̀ Èkó ó sọ di mímọ̀ lánàá níbi tó ṣe ìfilọ́lẹ̀ pẹ̀lú ìfa ìwé ẹ̀rí yẹn lé àwọn àjọ kan lọ́wọ́ yẹn láti máa darí yẹn àwọn ilé lọ́lọ́kùnjọ̀kan pẹ̀lú máa fún wọn ní ìwé ẹ̀rí pé àwọn ilé tó yọrantí rèé ilé tó dúró rèé tí kò lè mú ìyẹn ẹ̀mí dínkù pẹ̀lú tàdáwó lulẹ̀ ní ẹni ọjọ́ iwájú ó ní àwọn ìgbésẹ̀ lọ́lọ́kùnjọ̀kan yìí àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ kódà àwọn àjọ kan ti wà láti máa ṣe àkóso ìyẹn lórí rẹ̀ fún ètò ààbò lórí ẹ̀mí ohun dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lẹ́yìn tó ti jẹ́ pé ohun àkọ́kọ́ dẹ́pọ̀ mọ̀múláyà àwọn gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Èkó òun ní ètò ààbò ẹ̀mí dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó kódà ẹni tó fi jẹ́ adarí àgbà fún àjọ ọ̀hún ìyẹn tó pè ní tọ́pọ̀lọpọ̀ rẹ̀ ní ọ̀gbẹ́ni Gbọ́láhàn ìyẹn Òkè tó jẹ́ pé ó jẹ́ adarí fún àjọ tó pè ní LASCA òun náà sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ó ní iṣẹ́ tí wọ́n wájú àwọn yìí dandan òun ní káwọn ṣe fún ìfẹ́ àwọn ará ìlú àti fún ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó lápapọ̀ ìyẹn fún ètò ààbò tí ó yọ̀nàntí lọ́wọ́ òkè títẹ̀ náà ni ìròyìn ọ̀hún kan tútù hàn dé níbi tí ìjọba ìpínlẹ̀ Èkó tẹ́tí mọ̀ wípé àwọn tí kò wọn ò níṣẹ́ ìyẹn èèyàn ogún tó jẹ́ ọ̀dọ́ ẹyọ kọ̀ọ̀kan làwọn ṣetán láti ro ní agbára pẹ̀ láti sọ di ẹni tí ó máa di oníṣẹ́ lọ́wọ́ ìyẹn ní ìjọba ìbílẹ̀ 17 tó wà ní káàkiri ìpínlẹ̀ Èkó ló sọ díẹ̀ pé gbogbo ẹ̀ pátápátá làwọn máa ṣe iṣẹ́ lélo láti rí pèsè àwọn ọ̀dọ́ ogún ní ìjọba ìbílẹ̀ ìjọba ìdàgbàsókè agbègbè kọ̀ọ̀kan tó wà ní káàkiri ìpínlẹ̀ Èkó làwọn ti máa fa àwọn ọ̀dọ́ tí wọ́n tó ogún lọ láti lè jẹ́ kí wọ́n di ẹni tó máa ní iṣẹ́ ara wọn pẹ̀lú di ọ̀gá ara wọn tá ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ kọmíṣánná fún ètò ọ̀rọ̀ ìyẹn dídá iṣẹ́ sílẹ̀ pẹ̀lú pípèsè iṣẹ́ mo sọ nípa abilékọ Yétúndé Àròbíẹ̀kẹ́ òun ló sọ di mímọ̀ ìyẹn níbi ìpàdé kan ìlanilọ́yẹ̀ tó ti ṣe àgbékalẹ̀ ìpàdé ìyẹn fún àwọn ọ̀dọ́ ìyẹn ní agbègbè Ẹ̀pẹ́ tó fi mọ́ Ìjẹ̀bú Lẹ́kì ní ìpínlẹ̀ Èkó bákan náà níbẹ̀ sọ di mímọ̀ pé ìdí pàtàkì táwọn ti fi ṣe àgbékalẹ̀ ìgbésẹ̀ ọ̀hún táwọn pa àkórí rẹ̀ ní ẹ̀dì ọ̀gá ara yín ó ní kò ju pé láti túbọ̀ pèsè iṣẹ́ mú ẹ̀dínkù bá àìkòsíṣẹ́ ní káàkiri ní ìpínlẹ̀ Èkó ìdíre táwọn ṣe pinnu pé ókè ọ̀dọ́ tó jẹ́ pé iye wọn tó 20 ní ìjọba ìbílẹ̀ tó wà ní káàkiri ìpínlẹ̀ Èkó àti àwọn ìjọba ìdàgbàsókè agbègbè ìyẹn ọgbọ́n làwọn ṣetán láti mú 20 jáde 20 káàkiri gbogbo àwọn ìjọba ìbílẹ̀ èyí láti lè jẹ́ kí wọ́n di ọ̀gá ara wọn pẹ̀lú di ẹni tí ó ní iṣẹ́ kódà àjọ ọ̀hún sọ̀rọ̀ lọ́lọ́kanòjọ̀kan pẹ̀lú ìpinnu wọn àti ìdí pàtàkì tó jẹ́ pé wọ́n fi ṣe àgbékalẹ̀ irúfẹ́ ìgbésẹ̀ ṣùgbọ́n kí má ṣe ní èèyàn ló lápá kan dá èkejì sí torí The Punch kọ́kọ́ ló wà wájú mi ìwé ìròyìn di Nigeria Tribune náà wà wájú kí n gbà bẹ̀ lọ sí ojú ìwé kẹjọ ìwé ìròyìn Nigeria Tribune tó wà ní iwájú mi ní òwúrọ̀ tòní ní ọwọ́ ẹ̀gbẹ́ ní apá ọ̀tún ìròyìn wà ó ìyẹn nínú ìwé ìròyìn ọ̀hún níbi tí ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ pẹ̀lú ṣe ìlérí láti túbọ̀ mú ìdàgbàsókè àní bá ètò ọrọ̀ ààbò káàkiri ìpínlẹ̀ Ògùn ní pàtàkì jùlọ níbi ilé ìfowópamọ́ kan tó wà àwọn ilé ìfowópamọ́ tó wà ní agbègbè Ìjẹ̀bú-Òde ní ìpínlẹ̀ Ògùn bó ṣe wà ní títì pa látàrí kẹ́nisẹ́ ìdúkòkò làjà lórí ọ̀rọ̀ ètò ààbò pẹ̀lú àwọn tí wọ́n dúkòkò làjà mọ́ wọn yà wọn adigunjalè pé àwọn ṣetán láti kọlu àwọn ilé ìfowópamọ́ òun lè tó mú wọn láti tilẹ̀kùn ilé ìfowópamọ́ náà níbẹ̀ ni látàrí àwọn ìpàdé àti ọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbà láti kojú ètò ààbò lọ́lọ́kan òjọ̀kan ìlú mọ̀ ṣàgbékalẹ̀ pẹ̀lú níbi ìpàdé kan tó ṣe pẹ̀lú àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ àwọn lọ́gàlọ́gà lẹ́ka ètò ọ̀rọ̀ ààbò ní ìpínlẹ̀ Ògùn tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ lọ́lọ́kan òjọ̀kan níbi ìpàdé ọ̀hún tó wáyé ìyẹn ní ibùdó yàrá ìròyìn tí Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà tó wà ní
òkè mẹ́sàn nílùú Abẹ́òkúta níbẹ̀ ni tó ṣe ojú fún gómìnà níbi ìpàdé ọ̀hún mú sọ nípa akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ògùn mú sọ nípa ọ̀gbẹ́ni Ọlátòkunbọ̀ Tàlàbí ló sọ di mọ̀ wípé ohun tó ṣokùnfà pàtàkì táwọn fi jókòó ìyẹn fún ìpàdé ìkojú láti fi kojú ètò ọrọ̀ ààbò ìpínlẹ̀ Ògùn pẹ̀lú láti mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ààbò ìpínlẹ̀ Ògùn látàrí bí àwọn kan ti ṣe ń dúkùkù lájà lórí ètò ọrọ̀ ààbò pàdé pàtàkì jùlọ mọ́ àwọn ilé ìfowópamọ́ kan níbẹ̀ ni ìjọba ìpínlẹ̀ Ògùn ìyẹn lábẹ́ gómìnà ìyẹn Mọ́bàdàpọ̀ Abíọ́dún ti sọ di mọ̀ pé ẹ wo àwọn máa gbé ìgbésẹ̀ yìí tó lọ́rìn pẹ̀lú láti mú ìdàgbàsókè bá ìyẹn ètò ọrọ̀ ààbò ní ìpínlẹ̀ Ògùn bákan náà ló ṣe ìlérí pé ní káàkiri ìpínlẹ̀ Ògùn ẹ lọ mọ́kànbalẹ̀ ètò ààbò tó dúró wámúwámúwám gbogbo ẹ̀ pátápátá níjọba àwọn ṣe ètò lórí rẹ̀ kódà ó pa aláṣẹ fáwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ yá ẹ padà sẹ́nu iṣẹ́ yín lẹ́gàá láti máa bá iṣẹ́ yín tẹ̀síwájú látàrí bí àwọn olùgbé agbègbè ọ̀hún bí ohun bó ti ṣe ń lọ pé bí gbogbo ẹ̀ ṣe rí kò tẹ̀ táwọn lọ́dún ní pàtàkì jùlọ àwọn tó fẹ́ lọ ilé ìfowópamọ́ gbowó tàbí kó síbẹ̀ ó yá ẹ padà síbẹ̀ lótò ètò ààbò ẹ lọ mọ́kànbalẹ̀ lọ́wọ́ kìtìntì níròyìn yẹn tún wà o ìdáfẹ́rí yẹn lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹjọ lè máa lọ ìwé ìròyìn Nigeria Tribune bákan náà lójú ìwé kẹjọ náà mo ṣe wà yẹn nínú ìwé ìròyìn Nigeria Tribune níbi tí àkọsílẹ̀ ti ń yé wa wípé ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti márùn-ún àwọn èèyàn ló jẹ́ pé wọ́n máa di ìdágbére fáyè pẹ̀lú gbẹ̀mímì látàrí àìsàn ibà lassa fever láàrin ọdún márùn-ún ìyẹn ní àárín ọdún 2017 sí ọdún 2021 níbo yẹn ní orílẹ̀-èdè Nàìjíríà àkọsílẹ̀ ìwáyé látàrí bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ní ìdánwò àwọn oníròyìn sọ̀rọ̀ wọ́n ṣàkàwé wọ́n sì wọ pé eruku tó sábà ṣe okùnfà àrùn àìsàn lassa fever yìí kò ju pé agbègbè ló fà ó ní ti agbègbè tó bá ti fara tí agbègbè tó bá ti ní ìmọ̀ tó bá ti wà ní ìmọ́tótó pẹ̀lú àìtètè gbé àwọn ìgbésẹ̀ tó yẹ ìyẹn láti fi kojú àyè tó lè fa àìsàn ibà àbí àwọn àrùn lọ́lọ́kùnrin tó kọ́ ní àwọn kan tó máa ń dálẹ̀ náà rè ó ní nípa fífojú fo àwọn ṣíṣe ẹ̀gbin àwọn tó tọ́ sí agbègbè náà kò sí ohun tí kò lè fa ó pẹ̀lú tó jokùnfà àìsàn lassa fever lè jẹ́ pé ó gbẹ̀mí ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tó okòó-lé-ní-ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin àti márùn-ún nínú àwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ wọn tó ń bá oníròyìn sọ̀rọ̀ nínú ìròyìn tó wọ̀ndé lówùúrọ̀ tòní wọ́n ṣe àlàyé wọn ni àìsàn lassa fever yìí tó jẹ́ pé wọ́n ní ó ṣe kojú kódà ó ṣe tọ́jú tí èèyàn bá ti wà ní ìmọ́tótó tónítóní pẹ̀lú láti rí wípé tó bá ti kẹ́fín èyíkéyìí pé ìkọ̀kan ṣe òun lágọ̀ọ́ ara kàn sáwọn tó jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ oníṣègùn òyìnbó àwọn dókítà kó tètè kọjú ẹ̀ ó ní kì í ṣe ohun tó lè kì í ṣe ohun tó jẹ́ pé ó ní agbára bẹ́ẹ̀ dé pé tó bá ti kọlù yàn tàbí ó lè máa sáré kọlù yàn ó ní kì í ṣe bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ohun tó sábà ń ṣe okùnfà àwọn ọkọ̀ báyìí kò jẹ́ pé tí agbègbè bá ti jẹ́ kéèké ẹ̀gbin àti àìtètè máa gbégbèsè tó tó yẹ kéèyàn ṣe lásìkò ó ṣeé ṣe kó máa ṣe okùnfà àìsàn lassa fever lè tó ṣe jẹ́ pé ó lè gbẹ̀mí èèyàn tí ó bá ti dé àgọ́ ara yẹn fún ìdí èyí ó sọ di mọ̀ ó ní ọ̀nà kan láti fi kojú rẹ̀ ni pé kí agbègbè kó wà ní ìmọ́tótó pẹ̀lú ètò ìlera ṣíṣe àbójútó rẹ̀ lóòrèkóòrè ó náà kan tó lè dènà àìsàn lassa fever ọ̀hún rèé ẹ fẹ́ rí ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kẹjọ ní kẹlọ ìyẹn ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní mi tún sọdá o ó sojú ìwé kẹfà padà sí ìwé ìròyìn The Punch tó wà wájú mi lówùúrọ̀ tòní ṣùgbọ́n kí n tó dókè lọ́hùn wọ́n ní kí n dá tọ́ mi dá ìbò ni mo ń bọ̀. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn aráàlú èrò ọ̀nà ẹ̀ wá gbọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́ tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn àwa la ní ìjìnlẹ̀ Ọlọ́run ló fi rán wa tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn Tùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn
nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. tó bá fẹ́ mọ bó ṣe ń lọ. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. nítùngbà FM 100.9 tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn jákèjádò àgbáyé o. wá gbọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìròyìn àfẹ̀mọ́júmọ́ tó ń gbóná lálálá. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. aráàlú èrò ọ̀nà ẹ wá gbọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. látẹnu àwọn atọ́kùn tó dáńtọ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ló ń gorí afẹ́fẹ́. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. ẹ̀dọ̀ kíyèdè lóríṣiríṣi. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. àwa la ní ìjìnlẹ̀ ọlọ́run ló fi rán wa. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. Tùngbà FM 100.9 o. tẹ́tí sí ìjìnlẹ̀ inú ìwé ìròyìn. lẹ́nu ìwé ìròyìn ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú láti kọ́ni Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì òun ní tiwa. ìwé ìròyìn ṣì wà wájú mi lówùrọ̀ tòní, ìwé ìròyìn Nigeria Tribune, ibẹ̀ mo tún ṣí sígbẹ̀rẹ̀ yẹn lójú ìwé kọkànlé ní ogún lọ́wọ́ kìtìntẹ́ ni ìròyìn wà níbi tí ẹni tó jẹ́ àwọn adarí fún àjọ ìṣọ̀kan àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn pẹ̀lú àwọn olùgbé agbègbè Sango Ọ̀tà ìyẹn ní ìpínlẹ̀ Ògùn ìyẹn ní abẹ́ Ọ̀tà Progressive Youth àwọn onítẹ̀síwájú àwọn ọ̀dọ́ lánàá òde yìí ni wọ́n sọ dìímọ̀ pé ipò àti ààyè tójú ọ̀nà márosẹ̀ yẹn Èkó sí Abẹ́òkúta tó wà ní agbègbè Ọ̀tà lè tó wà wọ́n ní kì í ṣe tó yẹ pé ó bójúmu rárá tó sì nílò àtúnṣe ní kíákíá. Mínísítà fún iṣẹ́ àti ilé ìgbé ní orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa ọ̀gbẹ́ni Babátúndé ìyẹn Fáṣọlá lóòótọ́ ni ó ti ṣèlérí àtúnṣe àti ìmúpadàbọ̀ sí ipò ọ̀tun ìyẹn ojú ọ̀nà márosẹ̀ yìí ló ti sọ pé ó máa ná ìjọba àpapọ̀ ní bílíọ̀nù ní 64 náírà ìyẹn tí ọmọ náà fún iṣẹ́ àtúnṣe ojú ọ̀nà. Mínísítà ọ̀hún ìyẹn fún iṣẹ́ àti ilé ìgbé Babátúndé Fáṣọlá nígbàtí ó ṣe àbẹ̀wò sí ojú ọ̀nà ọ̀hún wọ́n ṣàlàyé pẹ̀lú àwọn ìgbésẹ̀ tí àwọn ṣetán láti gbé lọ́lọ́kan òjọ̀kan láti mú kí ojú ọ̀nà yìí kí ó di lílò yẹn fún àwọn tó jẹ́ pé wọ́n gbé agbègbè ọ̀hún pẹ̀lú àwọn tó ṣàmúlò ojú ọ̀nà ọ̀hún láti lè gbádùn fún ìgbáyé gbádùn àti fún ìdàgbàsókè agbègbè ọ̀hún. Kódà àwọn tó jẹ́ wọ́n fi ẹ̀hónú hàn ní àná òde yìí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ti sọ ṣáájú yìí wọ́n kò kọ́ àwọn ohun táwọn fẹ́ ni pé àtúnṣe kíákíá òun làwọn fẹ́ ní ojú ọ̀nà yìí bí wọ́n ti ń fi ẹ̀hónú hàn ní àná òde wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ tẹ́bákọ̀ láti ṣe iṣẹ́ àbídáwọlé iṣẹ́ yìí láàrin ọjọ́ 21 sígbà táwọn ọ̀nà òṣìṣẹ́ láti ṣèfẹ́ náà kódà àwọn ò ní fàyè gba gbogbo ètò ọrọ̀ ajé tó wà ní agbègbè ọ̀hún láti tẹ̀síwájú kódà gbogbo ohun tó yẹ káwọn ṣetán láti ṣe ní ìpinnu àwọn táwọn bá gùn lé ìjọba ìpínlẹ̀ Ògùn ó lè fa ìdádúró pẹ̀lú túbọ̀ mú ìfàsẹ́yìn bá ètò ọrọ̀ ajé ṣùgbọ́n láti lè dènà rẹ̀ tètè dáwọ́lé iṣẹ́ ojú ọ̀nà bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa tilẹ̀kùn gbogbo tó níṣe pẹ̀lú iṣẹ́ ìyẹn ní agbègbè ọ̀hún àwọn ò ní fi àyè ẹ̀ sílẹ̀. Àwọn ọ̀dọ́ ni wọ́n tí wọ́n jẹ́ pé wọ́n fi ẹ̀hónú hàn ní agbègbè ọ̀hún ni wọ́n sọ di mímọ̀ lówùúrọ̀ tòní pẹ̀lú àkọlé lọ́lọ́kanjọ̀kan yẹn nínú pátákó àwọn ìwé tí wọ́n gbé dání ojú ìwé 21 ló wà ìwé ìròyìn Nigeria Tribune tí ó jáde ní òwúrọ̀ tòní. Mo tún ti padà sójú ìwé 19 o ìyẹn ìwé ìròyìn Nigeria Tribune tó jáde ní òwúrọ̀ tòní níbi tí
gómìnà ìpínlẹ̀ Kano Abdullahi Umar Ganduje ti sọ di mọ̀ pé ìṣèjọba òun o yóò túbọ̀ máa fààyè gba ìgbáyé gbádùn pẹ̀lú túbọ̀ mú kí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún ìyẹn ní ìpínlẹ̀ Kano kó túbọ̀ ṣe jẹ̀gbádùn ìṣèjọba àwọn àwarawa. Ó sọ ìdí mímọ̀ ó ní òun ṣètò láti pé òun túbọ̀ fààyè gba ìgbáyé gbádùn àwọn olùgbé agbègbè òun mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé lọ́lọ́kùn òjọ̀kan. Ó sọ ìdí mímọ̀ lánàá yìí látàrí iṣẹ́ àkànṣe kan tó ní igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò pípẹ́ láìpẹ́ láìjìnà ó máa ṣí aṣọ lójú rẹ̀ yẹn ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn láti fàyè gba ètò ọrọ̀ ajé lè tó jẹ́ pé kò tún ní ṣe pẹ̀lú ti ìpínlẹ̀ tàbí ilẹ̀ yìí nìkan. Ó ní bí kò ṣe tí alẹ́ Áfíríkà lápapọ̀ ló jẹ́ pé yóò wúlò fún tó sọ ìdí mímọ̀ látàrí tó jẹ́ tí ó gbéṣẹ́ àkànṣe ọ̀hún tó wà ní àkóso rẹ̀ mọ́sán nípa Alhaji Aliko Dangote yẹn ní ìpínlẹ̀ Kano. Ó ní tíṣẹ́ ẹ̀yẹ àkànṣe yìí tó bá ti parí ó náà olùgbé ìpínlẹ̀ ọ̀hún kódà ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátá tó fi mọ́ ilẹ̀ adúláwọ̀ ló mọ́ máa jẹ àǹfààní yìí. Ó náà àwọn ètò lọ́lọ́kùn òjọ̀kan tí ìṣèjọba ọ̀hún tí ó gùn lérè ó ní láìpẹ́ láìjìnà ó ní ẹni tó jẹ́ gbẹ́kejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò wá iṣẹ́ aṣọ lójú iṣẹ́ àkànṣe ọ̀hún. Ó ní èyí yóò túbọ̀ mú èdè kó bá àìkò tíṣẹ́ kódà ó mẹ́nubà iye àwọn tó yẹ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pèsè ìdánilẹ́kọ̀ọ́ fún lórí iṣẹ́ ọ̀hún. Ọ̀ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta làwọn ti bẹ̀rẹ̀ sí ní dánilẹ́kọ̀ọ́ láti rí pèsè àní tíṣẹ́ yẹn bá ti bẹ̀rẹ̀ lẹ́yìn sọ́kà àní yóò túbọ̀ mú ìdàgbàsókè ìlọsíwájú bá ìpínlẹ̀ ọ̀hún kódà yóò túbọ̀ mú ẹ̀dínkù bá àìkòsíṣẹ́ tó wà ní káàkiri. Nínú wáfẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kọkàndínlógún òun ni kẹlọ ìwé ìròyìn Nigeria Tribune tí ó jáde ní òwúrọ̀ tòní lọ́wọ́ sàdẹ́gbẹ̀rẹ̀ ní ìròyìn kan tó tún wò mí pé àfàlùsọ ní kàmú ní nǹka ẹ̀yẹn lójú ìwé kọkàndínlógún bákan náà ìwé ìròyìn Nigeria Tribune níbi tí ìpínlẹ̀ Katsina mo wà níbi tí ìjọba ìpínlẹ̀ Katsina ti sọ lánàá òde yìí wípé àwọn tó jẹ́ pé wọn ò sí nílé tó pọ́kàn fi léwé lẹ̀ lábàjẹ́ pé wọ́n kàn ń rìn kiri agbègbè àwọn ọmọ tó yẹ kó wà nílé ẹ̀kọ́ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n náà ti kó iye ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàléníọ̀ọ́dúnrún ìyẹn àwọn ti dá wọn padà sí ilé ẹ̀kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ kó wà nílé ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n sì nílé ẹ̀kọ́ wọ́n ní àwọn ti kó wọn padà sí ilé ẹ̀kọ́ wọn pẹ̀lú àjọṣepọ̀ ìyẹn àjọ tó ń rí sí ìdàgbàsókè àti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ àwọn ọmọ ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn àwọn ọmọdé mo sọ nípa àjọ UNICEF wọ́n nípa látìlẹ́yìn wọn o àwọn ti kó ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàléníọ̀ọ́dúnrún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó pé wọ́n sí nílé ẹ̀kọ́ tó yẹ kó wà nílé ẹ̀kọ́ tó kàn rìn káàkiri wọ́n náà ti dá wọn padà sí yàrá ìkẹ́kọ̀ọ́ tá à ń sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ adarí ìyẹn fún àjọ ọ̀hún tó rí sí àtìlẹ́yìn àti ìṣàkóso bá àwọn iṣẹ́ máa padà sí ilé ẹ̀kọ́ yẹn ní ìpínlẹ̀ Katsina tí ó wà nínú àjọ ìṣọ̀kan àwọn ọmọ ètò ẹ̀kọ́ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn ní ìpínlẹ̀ ọ̀hún yẹn àjọ SUPEB Musa Alhaji Abdulmalik Bello olóṣè aṣojú ọ̀rọ̀ ìlànà yẹn ní ìlú Katsina lásìkò tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú lórí pé àwọn ọmọ ti ń padà sí ilé ẹ̀kọ́ pẹ̀lú àwọn ìwé pẹ̀lú àwọn ìwà tó tọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ wọn tí wọ́n gbọ́dọ̀ wù àti àwọn ètò tíjọba náà ti pèsè sílẹ̀ láti mú ìdàgbàsókè bá ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú láti jẹ́ kí ẹ̀kọ́ kó délé dóko ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó máa oníròyìn sọ̀rọ̀ lánàá ló sọ di mímọ̀ ló ti mẹ́nu bà wípé ẹ wo lóòótọ́ ó lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ pé wọ́n sí nílé ẹ̀kọ́ tó jẹ́ pé wọ́n dé alárìn kiri ṣùgbọ́n o pẹ̀lú látìlẹ́yìn àjọ UNICEF ọ̀hún ó sọ di mímọ̀ pé ní báyìí o àwọn ilé ìfowó rẹ̀ gbọ́yà ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàléníọ̀ọ́dúnrún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó pé wọ́n sí nílé ẹ̀kọ́ tó pé wọ́n dẹ̀ rìn kiri làwọn ti dá padà sí ilé ẹ̀kọ́ tó sì ti ń bá ètò ìgbẹ́ ẹ̀kọ́ wọn tẹ̀ síwájú ẹ jẹ́ kí n sọdá ẹ fẹ́ ròyìn lẹ́kùnrẹ́rẹ́ ẹ lọ sójú ìwé kọkàndínlógún ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní ẹ jẹ́ tó lọ sójú ìwé keje bẹ́ẹ̀ ni ìwé ìròyìn The Punch tó jáde lówùúrọ̀ tòní bẹ́ẹ̀ ni ìròyìn tuntun wò mí níbi tí àjọ tó ń rí sí ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn fáfitì wọ́n máa ti sọ di mímọ́ ní ẹ má dẹ́bi ọ̀rọ̀ kan lu àwọn o àwọn ò sì ẹ̀mọ́ nípa rárá lè ti gómìnà ìpínlẹ̀ Kano yẹn ẹnu mi àgọ́ ìpínlẹ̀ Kaduna tó ń dá ẹ̀bi rẹ̀ ru àwọn ọmọ sọ nípa Nasir El-Rufai tó ti fi ẹ̀sùn kan àjọ ọ̀hún pé ó fẹ́ ìjọba ẹni pé kò ojú òṣùwọ̀n tó pẹ̀lú ọ̀nà tẹ̀fínbà ṣe àwọn iṣẹ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan láti fi darí ìdánwò àti fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ láti wọ àwọn ilé ẹ̀kọ́ gíga lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ní pàtàkì jùlọ lórí gbèdéke máàkì níbẹ̀ ni àwọn àjọ ọ̀hún
ti fún ẹni tó jẹ́ ìyẹn gómìnà ọ̀hún lésì lẹ́yẹ̀ òsọ̀kà pé àwọn ọmọ pẹ́ o àwọn ò ṣe ní kankan ṣe pẹ̀lú gbèdéke máàkì fáwọn ilé ẹ̀kọ́ gíga láti lè rí pé wọ́n lò ó fi wọlé fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n wá ṣe ìrànlẹ́tì fún gómìnà ọ̀hún wọ́n tẹ̀bà nígbàgbé ìpàdé táwọn ṣe kò tí ẹ tó jẹ́ mínísítà fún ètò ẹ̀kọ́ ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà lè tó tukọ̀ rẹ̀ pẹ̀lú àwọn àjọ alẹ́ lọ́rọ̀ lọ́lọ́kanjọ̀kan lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní pàtàkì jùlọ ó mẹ́nubà àwọn tó jẹ́ lọ́gàlọ́gà ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè nàìjíríà lórí gbèdéke máàkì wọ́n níbẹ̀ làwọn tó jà wàhálà yìí pé kí ilé ẹ̀kọ́ kí wọ́n máa ṣàkóso gbèdéke máàkì léyìí tí wọ́n máa lò láti fi wọ ilé ẹ̀kọ́ fáwọn akẹ́kọ̀ọ́ yẹn ní àwọn ilé ẹ̀kọ́ wọn El-Rufai wá sọ nígbà tó ń bá àwọn iléeṣẹ́ tẹlifíṣàn kan sọ̀rọ̀ láàánú òde yìí níbẹ̀ ló ti sọ gbàgàdàgbàgàdà pé ní ti ọ̀rọ̀ ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga fáfitì àwọn ilé ẹ̀kọ́ lọ́dọ̀kùn òjọ̀kan tó wà lórílẹ̀‐èdè nàìjíríà ó ní òun ṣe àtẹnumọ́ rẹ o ó ní gbèdéke máàkì lè jẹ́ pé wọ́n fi ààyè ẹ̀ sílẹ̀ kódà lápá àríwá ìyẹn fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó wà lápá àríwá ìyẹn orílẹ̀-èdè nàìjíríà ó ní kò sí ẹ̀ta àwọn ọlọ́run àti pé kò sí níbàámu àti pé wọn ò tẹ̀lé òfin àti ìlànà tí àjọ ọ̀hún tí wọ́n ń lò tí wọ́n ti ń tẹ̀lé bọ̀ láti ẹ̀yìn wá ibẹ̀ tí wọ́n ti ń pè lórí gbèdéke máàkì yìí o kò sí ẹjọ́ lọ́wọ́ tàwọn àwọn ilé ẹ̀kọ́ gíga ni wọ́n ní àṣẹ lórí gbèdéke máàkì tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní kó tó ti pé wọ́n gbà wọ́n láàyè láti wọ ilé ẹ̀kọ́ ọ̀hún ok ẹ̀rẹ́kì tún sáré lọ sí tí ń gbàdà sójú ìwé kọkàndínlógún ìyẹn ìwé ìròyìn Nigeria Tribune tí ó jáde lówùúrọ̀ tòní tuntun jọ sí pé àkókò ti tó ok ẹ̀rẹ́kì sáré mọ́ ẹ̀kọ́ ìpín tó di pé mo ṣẹ̀dùn ní dédé síbí fún abala àkọ́kọ́ ìyẹn ìjìnlẹ̀ nínú ìwé ìròyìn lówùúrọ̀ tòní ojú ìwé kọkàndínlógún mo tún ṣí sí ní inú ìwé ìròyìn Nigeria Tribune lẹ́gbẹ̀ẹ́ lápòsí láàrin ibẹ̀ nìyẹn ń dó sí o ní ibi tí gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Babasiri Tambuwa tó ti ṣe àbẹ̀wò sí àwọn ogunléndé yẹn sí ibùdó wọn ní àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé àjọpọ̀ ààlà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà mọ́ sọ nípa Nìjẹ́ níbẹ̀ ni ó ti lọ ṣe àbẹ̀wò sí àwọn ogunléndé tó jẹ́ pé ogun lórí ọ̀rọ̀ ìtọ̀bọ̀tún ségesège tó lé wọn kúrò ní ibùgbé wọn káàkiri tó lọ mú wọn pín káàkiri ibi tí wọ́n lọ lúgọ sí níbẹ̀ ló ti ṣe àbẹ̀wò sí wọn kódà ó mẹ́nubà láwọn agbègbè ọ̀hún ní Sabon Benin àti ní ìjọba ìbílẹ̀ èèyàn Isa tó wà ní ìpínlẹ̀ Sokoto tó jẹ́ pé wọ́n súnmọ́ ẹnu bodè àtúnjẹ àlà láti wọ ilẹ̀ orílẹ̀-èdè Nìjẹ́ yìí níbẹ̀ ló ti sọ nímọ̀ pé ẹ wo ìṣèjọba wọn ó ti ń ṣètò láti rí pé ó ṣe ìdápadà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ogunléndé yìí padà sí agbègbè wọn látàrí pé ètò ààbò ó ti ń fini lọ́kànbalẹ̀ ó dẹ̀ ti dá ọdún pé nítorí ètò ààbò ẹ lọ fọkànbalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ nímọ̀ pé ìjọba wọn ó ní láìpẹ́ láì jìnnà ti ṣètò àní ọkọ̀ àjàgbéjò 10 ọ̀tọ̀ọ̀tọ̀ láti pín ohun àtura fún yín pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó àti oúnjẹ àtàwọn ohun èlò lọ́dọ̀ kòjọ̀kan fún yín láti rí pé ẹni náà bẹ̀rẹ̀ sí ní gbé ìgbé ayé ìrọ̀rùn àti ìgbé ayé àlàáfíà ìjọba kò wo yan àwọn gbé ìgbésẹ̀ àwọn òṣìṣẹ́ àwọn iṣẹ́ tó yẹ káwọn ṣe láti rí pé ẹ padà sí ìletò yín kẹ́tì máa bá ṣe ń tẹ̀síwájú kẹ́ máa gbé gẹ́gẹ́ bí olùgbé ìpínlẹ̀ ọ̀hún àwọn ọ̀dáyìndà ètò wà lọ́lọ́kanjọ̀kan táwọn ṣe fún yín tá à ń sọ bẹ́ẹ̀ ìyẹn gómìnà ìpínlẹ̀ Sokoto Aminu Babasiri ìyẹn Tambuwa ló sọ di mímọ̀ fún àwọn ogunléndé nígbà tó ṣe àbẹ̀wò ìyẹn lọ sí ibi tí àwọn ogunléndé ọ̀hún tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ibùdó tí wọ́n sá sí níbo ìyẹn ní orílẹ̀-èdè Niger lọ́hún tó jẹ́ tájọ́ palà tó wà ní tó jẹ́ àwọn orílẹ̀-èdè tó múlẹ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ wo ìjọba ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ojú ìwé kọkàndínlógún ní kẹ́ lọ ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lówùúrọ̀ tòní kò sọjọ́ tá a dá tí ó pé àfi àìmọ́ka gbadébàgbàtà náà àtànlá ń darí rẹ̀ sí bí tábà rí mọ́ rèé ìyẹn fún abala àkọ́kọ́ ìjìnlẹ̀ inú ìwé ìròyìn láti kọ́ ní túngbà 100.9 FM dúpẹ́ àpẹ́ pàtàkì lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ kan nìyí tó yẹ pé ìfẹ́ sí wa lójoojúmọ́ ó túnbọ̀ ń peléke sí i nàtọ̀ sọ́ńtàárọ̀ gbé kúrò ń bẹ̀ àjọṣepọ̀ ò ní bàjẹ́ láìṣe Èdùmàrè bákan náà ó dúpẹ́ lọ́wọ́ gíwá lè ṣe ìdísínà Ibrahim Sef lágbọ́dọ̀ lọ òkè lẹ́mẹ́rù sí aná iwájú ẹ̀lọ́pẹ́ ìbìtì rẹ̀ síwájú lápá jáǹgbé iwájú lójúgun wà lágbọ́dọ̀ lọ òkè lẹ́wọ̀n máa lọ ẹ̀ nílò ilẹ̀ láṣẹ Èdùmàrè lágbàgbé ẹlọ́wọ́ bọ́tìnì mi lówùrọ̀ tòní MC Bamiyẹn Peter Bamidele ló ń gbé sókè sọ́tún láìgbàgbé Sodiq Akínbólú tó yẹ pé tẹfínwó wà ń lé kedere Sodiq Akínbólú ló wà lórí ẹ̀rọ àtàgbà ọ̀hún tẹfínwó wà títí wá dìgbà tí a máa tún lórọ̀ fẹ́ àti pàdé yẹn lábala kejì ìjìnlẹ̀ inú ìròyìn láti kọ́ni tó gbọ́ 100.9 FM ní aago 8 sí aago 8:30 ní èmi Ọláyẹmí Àkànní kéyìn pé ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí wa.
ìjìnlẹ̀ inú ìwé ìròyìn ìjìnlẹ̀ inú ìwé ìròyìn tó bá fẹ́ mọ bó ṣe ń lọ.